A'udhu billahi minash shaitani rajim. Bismillahir rahmanir rahim. Ṣàlàáfíà lẹ́wà. Gẹ́gẹ́ bí mi náà ṣe wà lénìí. Tèní ó yàtọ̀. It is not about ká sọ̀rọ̀ abẹ́ lénìí. A fẹ́ sọ̀rọ̀ ọyàn ni. A fẹ́ sọ̀rọ̀ ọyàn. Especially àwọn obìnrin tó wà nínú oyún. Obìnrin tó wà nínú oyún, ṣó yé yín? Tí ẹ mọ̀ gbára sá fún ọkọ yín. Àbí ẹ̀yẹn tó bá wà nínú oyún tó bá jẹ́ pé first time, especially òní mò ń bá sọ̀rọ̀, ṣó yé yín? Torí pé kí ni? Ẹ mọ̀ gbára sá. Ẹ mọ̀ gbára sá, as in ẹ jẹ́ kí ọkọ yín kó bá yín ṣeré ìfẹ́. Ẹ jẹ́ kí ọkọ yín tẹ́ bá ti wà nínú oyún, ẹ jẹ́ kí wọ́n máa fi orí ọyàn yín ṣeré. Gbígbàdúrà ni, ìfẹ́ ni. Ó máa jẹ́ kí ẹ close together. Then ó prepare ọmú fún lactation. That is, ó prepare ọmú yín fún tẹ́ bá fẹ́ fún ọmọ lọ́mú tẹ́ bá ti bímọ tán. Èyí tó máa sọ wípé ọmú crack àbí ọmú ó crack tó máa di pé ó máa dùn yín. Ẹni pé tó bá di time kan tí ọmọ bá mọ mú, àwọn obìnrin mi ò ní lè bí ẹ̀rẹ̀ because ìgbà tó jẹ́ pé ọmú yẹn ó ti wà ń bẹ̀rẹ̀ gidi, wọn ò fún ní exercise. Ẹ gbà kí ọkọ yín fọwọ́ kàn. Ọ̀rọ̀ tá à ń sọ yìí ó dàbí ìsọkúsọ ni, but it's just the fact. Torí gbogbo nǹkan tá à ń sọ yìí, gbogbo nǹkan tá à náà ti experience rí ni. Ṣó yé yín? Gbogbo nǹkan tá à náà ti experience rí ni. Gbogbo nǹkan tá à gan náà tá a ti ṣe kí ni? Tá a ti experience rí ni. So, and apart from that, ṣó yé yín? Tẹ́ bá wọnú bedroom, tẹ́ bá ṣí omi sí orí, either ẹni bath lè tó máa ń da omi yẹn ni, àbí ẹ da omi sára yín ni. Ẹ make sure pé ẹ ń fomi síbi ọmú yẹn, ẹ ń fomi síbi orí ọmú yẹn. Ẹ wá mú ibi thumb yín àti index finger, ṣó yé yín? Ẹ máa papọ̀, ẹ máa fi draw, ẹ fi ra orí ọmú yẹn ródóródó, ẹ fi draw it out. Ẹ mọ sábà ṣe ní òrèkóòrè. Torí nígbà tí ọmọ bá bẹ̀rẹ̀ sí ní fà á, kó máa di pé ó bẹ̀rẹ̀ sí ní dùn yín. Precisely tí oyún bá ti wọ bí 30 weeks, ẹ gbọ́dọ̀ mọ ṣe kinní yẹn léra wọn. But before then, ẹ ní láti máa practice ẹ̀ látẹ̀yìnwá. So yé yín? Ẹ mọ̀ sọ wípé torí pé ẹ ti wà nínú oyún o, ọkọ yín o kó sún kúrò, ẹ̀yin ò lè bí ẹ̀rẹ̀ mọ́ rárá. Tẹ́ ẹ bá bí ẹ̀rẹ̀, orí ọmú máa crack. Ṣé ẹ mọ̀ pé kinní kan wà tó máa ń jáde nínú duct ọmú, ó lè jẹ́ one of it, one yellowish substance tá à ń pè ní colostrum. So yẹn colostrum, not cholesterol. Colostrum, as in colostrum. So substance tó jẹ́ pé ó dáa fún ọmọ. So tẹ́ bá wà nínú bedroom naturally, ẹ máa rí pé ó máa jáde. Àwọn míì wọ́n á ṣe exercise láti jẹ́ kó jáde. Àwọn míì sì ni ó lè mọ́ jáde. Tí ò bá jáde, ìyẹn ò mean pé you are not okay, you are okay. Colostrum yìí ó wà lára àwọn nǹkan tó jẹ́ pé tẹ́ bá bẹ̀rẹ̀ sí ní fún ọmọ lọ́yàn, ó wà lára nǹkan tó ń ṣe àǹfààní fún ọmọ ní ọ̀pọ̀lọpọ̀. Ṣó yé yín? So but ìwọ tó bá rí pé ó ṣe nǹkan tá à ń pè ní exercise orí ọmú yìí, ó ṣe exercise orí ọmú yìí tí ó tẹ̀ tí colostrum yẹn ò jáde, àwọn àárí gbọ́ lọ́dọ̀ àwọn doctor lápapọ̀ pé bóyá problem ni. Ṣó yé yín? So you just need to exercise patient. Táìmù tí o bá bẹ̀rẹ̀ sí ní fún ọmọ lọ́yàn kò sí ni ó máa jáde sí ọmọ lẹ́nu. Gbogbo topic yìí ó base lórí pé ẹ fara yín balẹ̀, ẹ jẹ́ kí ọkọ yín bá yín ṣeré ìfẹ́, ẹ jẹ́ kí ọkọ yín kó bá yín tẹ orí ọmú yín dáadáa, ẹ jẹ́ kó ọkọ yín kó bá yín fà á, ẹ jẹ́ kó bá yín fà á. Ara pé ẹ ń practice ẹ̀ kalẹ̀ ni, ẹ mọ́ gbára sá fún ọkọ. So tẹ́yìn náà bá ń ṣe exercise yẹn fara yín nínú bedroom àbí nínú ilé, ẹ kàn wá
kíní kan bíi moisturizer àbí oil tó soft tó yẹ yín oil tó soft tó yẹ yín tẹ́ máa fi rà á tẹ́lẹ̀ draw it out ẹ fi thumb yín àti index finger yìí lẹ máa papọ̀ lẹ fi rá ródóródó báyìí ẹ tẹ̀ mọ́ fà á ẹ fi thumb yìí àtẹ̀yìn ẹ mú báyìí ẹ fà á ẹ mú báyìí ẹ fà á kéde pé tí wọ́n máa dùn yín o so bẹ́ẹ̀ ṣe wọ́n máa fún ní exercise lè so ẹ farabalẹ̀ ẹ jẹ́ kí ọkọ yín ẹ jẹ́ kó bá yín ṣeré ìfẹ́ ẹ jẹ́ kó bá yín fà á ẹ jẹ́ kó bá yín fà á ẹ jẹ́ kó bá yín mú ẹ jẹ́ kó bá yín là because ẹnu rẹ̀ náà tọ́mọ bá ti dé ó máa dàbí kinní yẹn náà ni ó dẹ̀ máa create bond irú kinní ó máa create bond láàrin ọkọ àti ìyàwó àbí ìwọ sísítà mi ibo ló ti rí gbọ́ gbé exercise eléyìí àbí irú ìfẹ́ tọkọ rẹ̀ ṣòsì ẹ̀ yìí ibo ló ti rí gbọ́ pé ẹ̀ṣẹ̀ ni ẹ̀ṣẹ̀ kọ́ ẹ farabalẹ̀ ẹ jẹ́ kí ọkọ yín prepare ọmú yín fún ọmọ yín kó tó di pé kó mọ̀ mọ́ kíráàkì tí kí ni ẹ bá ń kíráàkì kó dáa o ó mọ fún yàn lótútù òtútù tó máa ọlọ́mọjà rí ibà 40 days ẹ mọ̀ pé àárẹ̀ 40 days after àti ẹ̀ bá bímọ tán ọlọ́mọjà rí ibi ọmú ló mọ̀ ń gbé gbà ìyá lára torí pé kí ni ẹ fún ọmú yín ní enough exercise so tó bá wá ti di pé ó bá bẹ̀rẹ̀ sí ní crack ẹ nílé fún ọmọ lọ́mú mọ́ tẹ́ bá fún ọmọ lọ́mú mọ́ ó máa wú tó bá dẹ̀ ti wú àárẹ̀ máa òtútù bá wọ̀ sickness ti dé nìyẹn ló wá di pé wọ́n wá ibi tí wọ́n tẹ̀ ọmú sí ọmọgàn ò ní gbọmú mọ́ gbogbo ó ti sáà so ọ̀rọ̀ mi fẹ́ kó pọ̀ lórí eléyìí pé ẹ prepare ara yín ẹ prepare ẹ̀yin expectant mother ẹ prepare ara yín towards àti fún ọmọ lọ́yún ẹ jẹ́ kí ọkọ yín bá yín fà á ẹ jẹ́ kó bá yín mú torí pé kí ni torí ìfẹ́ náà ni ìfẹ́ ó tún pọ̀ sí i tó yẹ yín ó create bond kò dẹ̀ ní jẹ́ kí ẹ dààmú nígbà tí wọ́n bá fọmọ lọ́yún. This is on Point by 2 using my words for others. Bye for now. Ẹ̀yin tèmi kí n tó lọ lórí fídíò yìí ẹ má gbàgbé iléeṣẹ́ Rauf Travels and Tours tẹ́ bá fẹ́ travel ní anywhere ẹ fẹ́ lọ Mecca Medina ni ẹ fẹ́ lọ umura ni ẹ fẹ́ lọ anywhere at all so yẹ yín ẹ fẹ́ lọ lùdé ní níbi tẹ́ máa sùn ní tẹ́ bá lọ ẹ pè iléeṣẹ́ Rauf Travels and Tours telephone number wọn màá kọ sókè as in 07032396409 lẹ́ẹ̀kan sí 07032396409 ta ló olùdarí iléeṣẹ́ yìí kò ju Alhaji Al-Amin Tajudeen Atoyebi olóòótọ́ ènìyàn wọ́n ṣe gbọ́kànlé ẹ̀yin kan relax ẹ sanwó and gbogbo document yín tẹ́ ní láti travel wọ́n kàn pè yín ní gan-an wọ́n ti ready o and you are off then ẹ má gbàgbé product èmi on Point by 2 ó sì ń jà ràn lọ́wọ́ so nọ́mbà mi màá kọ sílẹ̀ nọ́mbà iléeṣẹ́ Rauf Travels and Tours màá kọ sí òkè so that kẹ́ lè kàn sí wọn ẹ̀yin tẹ́ bá dẹ̀ rí pé wàhálà nọ́mbà pọ̀ ẹ lè pè mí màá ṣàlàyé fún yín lẹ́kùnrẹ́rẹ́ so this is on Point. Bye for now.